ẹ jẹ́ ká wá lọ ó di ijó Ọ̀fà erépinré Ajolodo eégún ògògó kúlódò amẹ̀lẹ̀ ọ̀rọ̀ ṣàmù ògògó ọlọ́yọ̀ ọmọ mi lélẹ́gún ọmọ náà awo tí ń jógere ìsàlẹ̀ ẹbẹ̀ níta àwọn àgbè ọmọ kẹ́kẹ́ mo ṣá mo mújèwé àpínní mo bàbàjà mo mújèwé àgbè mo ṣàbọ̀ ń bọ́ ojú mo mújèwé ìgbórí ìtó tí olúborí tó wọn ò láàrẹ bàbá ni wọ́n ń kíra wọn Ajolodo má fara kọ mi òun ni eré kan lọ́jọ́ Ọ̀fà bí mo ṣe máa ń tò lọ́dọọdún nìyẹn. Ìgbà ìlàtà òun la wà yìí ní ìlú Ọ̀tún Ọ̀tà níbi tí Ajolodo tó ti máa ń gbòdó nínú àwọn ọmọ Ajolodo lẹ́rí tí wọ́n ń fi ẹsẹ̀ ra ijó yìí. Ajolodo má fara kan mi bàbá wo orúkọ eégún yìí dáadáa bó bá ń jáde kò lè ṣe kójò má rọ̀ bí ò tiẹ̀ pọ̀ á rọ̀ díẹ̀ àti ilé sọ́lẹ̀ ní o kò tí ì rọ̀ nípìsín o àmọ́ ẹ̀jẹ̀ ká sì máa wò ó bọ̀ bóyá òjò sì máa rọ̀ bó máa jẹ́ orúkọ ẹ̀ délẹ̀ bí ò ní jẹ́ à ń mọ̀ lé ní Ìfà yìí àárọ̀ láti máa mọ̀ balẹ̀ ṣe máa rí ẹ̀jẹ̀ ká máa wò ó bọ̀ àwọn ọmọ Ajolodo lẹ́rí tí wọ́n ń jó ní kọ̀ọ̀kan ìjèjì bẹ́ẹ̀ làwọn èèyàn ńláńlá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dé ìyẹn ní ọjọ́ Ọ̀fà láti wá bá Ajolodo láti wá bá aṣọdún láti wá wo bí eré tiẹ̀ náà bó ṣe lọ àmọ́ àwa ń ṣe eléyìí ìyẹn mo fi máa ń ṣàdúrà lóòrèkóòrè fún gbogbo aláṣẹ ètò olùdarí iléeṣẹ́ Lutasuma Record International tó lọ́pọ̀lọpọ̀ wa láàní ráàyè láti wá síbi tẹ́gùn yìí ti jó gangan àmọ́ tá a bá ṣeré á jẹ́ àǹfààní fún wa láti máa wò ó olókojó ti ìlú Ọgbà lẹ́rí tí wọ́n jókòó yìí bákan náà ni bàbá wa Gbẹ̀ngbẹ̀lẹ̀kú Àlàní Akíndé president gbogbo ọ̀jẹ̀ of Nigeria ọmọ Lábòó Mẹ́ṣin Òbejì ọmọ Ajolodo má fara kàn mí ni gbogbo eégún ni mo fẹ́ sọ pé bí èèyàn bá jẹ president gbogbo eégún ló jẹ́ tiẹ̀ torí ẹ̀ gbogbo eégún tẹ́ ẹ máa rí tó máa jáde léegun alágbádá ẹ máa rí bàbá yìí ń bẹ̀ tí wọ́n máa jókòó wọ́n á náwó wọ́n á nọ́ra gbogbo ojúṣe tó yẹ kí wọ́n ṣe wọ́n á ṣe é captain ní Ajolodo lẹ́rí tó ń jáde bọ̀ yìí láti ìgà ìlú gbà captain ní máa wá láti ìgà ìlú gbà á wá bá Ajolodo nílàtà èrè a máa wá lọ ní rẹbutu. Àwọn ìyàwó ilé Ajolodo àwọn náà lẹ́ ń wò tí wọ́n fẹ́ gbowó ọkọ lọ́wọ́ bàbá wọn yìí lọ́wọ́ ọkọ wọn ẹgbọ́n orin díẹ̀ tí wọ́n kọ́ tó náà fi sẹ́ nǹkan sára olóbè ti ra nǹkan fún mi ẹ̀jẹ̀ ń ṣe sára mú bọ̀. ẹ̀fọ́ ọmọláyè kan mọ ó ṣeré bàbá ẹ̀ Ajolodo lẹ́rí tó ń bọ̀ yìí Ajolodo má fara kọ mi ó jáde láti inú ìgà Ajolodo a máa wá bọ̀ wá síta àlàtà gbogbo àwọn ojú orórì àtàwọn ojúbọ tó tọ́ láti ṣe ìjúbà ń bẹ̀ torí àdáṣe níwọ̀n mọ́ ìbò gbọ́dọ̀ wọ́n mọ èèyàn gbogbo bẹ̀lẹ́rí tí Ajolodo tó ti ń kọ́sẹ̀ yìí kó tó di pé máa bọ́ síta. Ìta àlàtà òun lẹ ti ń wò yìí ẹ̀rí pé kálukú jókòó lọ ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ẹni mélòó la fẹ́ dárúkọ ọ̀nà ìbùsàkẹ́ ọmọ níyẹn sí òrówó ẹ̀kọ́ àfìbalẹ̀ ń bẹ̀ olórí àpènà gbogbo dọ̀pẹ̀mú baálẹ̀ tìlú Lápọ̀ bàbá wa Gbẹ̀ngbẹ̀lẹ̀kú dáńbé òwú gbogbo wọn wà ń kalẹ̀ balógun ọ̀jẹ̀ tìlú Lógbò gbogbo yín mo kí Kazeem ọmọ Agbẹ́gilére ọmọ làgbà yìí nínú àwọn olóyè ọ̀jẹ̀ lẹ́ ń wò yìí ẹ̀rí olóyè tuntun ni ó jókòó lẹ́gbẹ̀ẹ́ Ṣọ̀run Àyànkò eléfìrí àgàn ẹ̀hún lẹ́rí tó jókòó yìí Ahmed ọmọ Agbọ́lájé bẹ́ẹ̀ ni alápẹ̀ni ti ìgà ìlú gbà
òun lẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ Ajolodo yìí. Ajolodo lẹ́ni tí ó ń forí balẹ̀ lọ́dọ̀ apènà general tí gbogbo dọ̀pẹ̀ mú. Ó ń kí bàbá wa Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú dábí òwò, bẹ́ẹ̀ ni baálẹ̀ tìlú Lápọ̀ Kàmọ́rù ni ó ń kí gbogbo wọn yìí. Àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìjàlúgbà àwọn lẹ́ ń wò yìí. Ẹ rí i pé aṣọ Ajolodo yìí náà olówó ló ń ṣe égún, kìí ṣe ọ̀sẹ̀ tọmọ tálíkà ń sìn. Bẹ́ẹ̀ bá ti ráṣọ ẹ̀ mọ̀ pé aṣọ kékeré kọ́. Gbogbo àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ ni ó, ọ̀jẹ̀ parapọ̀ ni ó, ìtẹ̀síwájú ọ̀jẹ̀ ni ó, àti gbogbo àwọn olóyè kálukú wọn ni wọ́n máa pèsè síbẹ̀. Bàbá wa ṣe tán tó bá di pé Ajolodo bẹ̀ sí wọ̀lú, kálukú wa lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ní kọ̀ọ̀kan láti máa lọ ṣe wọ́n lálejò. Irú ọ̀dọ́ ọ̀jẹ̀ ọ̀dọ̀ olóògbé ni gbogbo wa máa wà láti máa lọ jẹun tá a máa mu. Àwọn ìwé ọ̀jẹ̀ náà wọ́n á lọ sọ́dọ̀ ẹni tó bá wà nínú wọn tó jẹ́ tèmi ọ̀jẹ̀. Àwọn olóyè àwọn náà ó ní ibi tí wọ́n ti máa gbóúnjẹ wọn lẹ́yìn oúnjẹ tí Ajolodo bá gbé wá. Olóyè wọn á tún ṣe oúnjẹ ìní fún wọn. Bẹ́ẹ̀ ni àwọn parapọ̀ ọkùnrin àti parapọ̀ obìnrin kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ̀jẹ̀ àfihàn díẹ̀ nínú táwọn ìyàwó yìí ń sọ. Ajolodo lẹ́ni tó ti ń jó yìí. Ojolodo má fara kọ́ mi. Ṣàbò ògògú akúdàrú àgọ̀. Olóbèlé ọ̀jẹ́ ọmọ àti kékeré ṣàwò àtòrí dúnàmúnàmù nígbàlẹ̀. Ìgbà ọ̀gbẹ̀rì ò bá yí mi lókùn òun ò ní ké. Bó bá ṣe kékeré àwo ló yí mi lọ́rẹ́ màmá ké tantan. Kápítènì Ajolodo lẹ́ni tó ń bọ̀ yìí. Pẹ̀lú gbogbo àwọn eégún Ajolodo náà lẹ́tún tó ti lọ pààrọ̀ aṣọ. Ẹ̀rí kó tún ti gbáṣọ míì. Onírúurú aṣọ la máa rí ní ara alágẹmọ. Ṣé ẹ̀ ń wèrò? Ẹ rí i pé olóyè ẹlẹ́ṣọ̀ọ́ eégún ilé wọn ni. Ẹlẹ́ṣọ̀ọ́ jẹ́ obìnrin. Àwọn ọgbọ̀n wọ́n gbọ́dọ̀ rí gbogbo bó ṣe ń lọ. Wọ́n máa jókòó gẹ́gẹ́ bí aṣáájú, gẹ́gẹ́ bí olóyè ọ̀jẹ̀ tó tún jẹ́ pé eégún wọn ló ń ṣe ẹja gbóhùn lẹ́nu Ajolodo fún bọ̀.
àkọlẹ̀gbà yé lékele kéde. Àjọlọ́dọ̀ pàǹdà tó lẹ́gàn ọ̀dà pàǹdà tó péjọ. Ilé Ajolodo má bàrà kọ́ mi. Ó dá ọmọ tàbí lọ tó bá wáyé. Láàárín òde ọ̀wọ̀, ó kọ́ ọlọ́pàá ọ̀pá lọ́sí. Ẹ̀fọ́ ọmọdé ebi ọmọ odò ẹ̀fọ́ ló máa torí ìwọ́pẹ́ ló máa torí ìgbẹ́sẹ̀ lórí àwọn pọ́sí mi lẹ́nu. Ọ̀lẹ́ kẹwàá o kí gbọ́ ọba bá a ṣe sọ lẹ́ẹ̀kan Ajolodo lẹ́tí wò lórí odó yẹn mo ti sọ ká tó bẹ̀rẹ̀ bàbá Ọ̀tà ọmọ Ajolodo lòun náà Akérèmí bí Ajolodo bá máa ṣeré òjò gbọ́dọ̀ rọ̀ ni bẹ́ẹ̀ bá wò dáadáa nígbà tí Ajolodo tó wà lórí odó ó gbèsè ẹ̀yọ àmọ́ ẹ rí i pé àtàjolodo ni ó jò ṣe ń rọ̀ tó kò farakọmi àti gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ kò tí ì tó farakọmi nínú wọn inú ga ìlú gbà òun ni àtidé yìí ẹ ń wo bàbá Ọ̀tà ẹlẹ́nu ọwá ọ̀fẹ́nu ọwá ọba ti ìlú Òkèèdè ẹ rí àwọn olórí ni wọ́n gbé agbádẹ́ ìdání tóun náà ń jó láàárín wọn yìí. olóyè Sẹ́ríkì tìlú Ọ̀tà àwọn ni ẹ̀ ń wò yìí. lẹ́yìn tí Ajolodo tó ti wọ́ọ̀lù lọ tó wọ́ọ̀lù bọ̀ Òkèèdè láti wà yìí tí kálukú sì dúró ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ àwọn oníbàtà náà wọ́n lu ìlù ẹ jẹ́ ká wo ijó ẹlẹ́nu ọwá ẹnu ọwá bàbá Ọ̀tà. ẹ rí i pé àwọn olóyè tó wà lókè wọ́n ń wo bàbá Ọ̀tà bó ṣe ń jó gbogbo wọn ni wọ́n rẹ́rìn-ín àgbà ọ̀jẹ̀ ní ẹlẹ́nu ọwá ọ̀fẹ́nu ọwá. ìjọba àti ìdílé ẹsẹ̀ bàbá Ọ̀tà yìí Ajolodo lẹ́ni tó ń bọ̀ yìí Ajolodo má fara kọ́ mi gbogbo wọn ni wọ́n ṣàdúrà fún wa a fẹ́ gbà wúre ọdún wá wúre fún wa kálukú wọn ló ń fún un lówó. ẹ̀rí arapa òjò tá a sọ òun lẹ̀ ń wò yìí òjò ọ̀hún kúrò ní Kèrèmí ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ó jólódò kò fara kan mi.
ẹ̀sùn mẹ́yìn ẹ jẹ́ ká Ajolodo orí ibi ṣeré. Ajolodo lẹ́rí tó ti ń jó yìí, ẹ fà sẹ́yìn bẹ́ẹ̀. ṣe ń wèrò ẹ wèrò pẹ̀lú bójú ṣe rọ̀ tó. Ajolodo bá fi jáde bójú ò bá rọ̀ ó lọ́wọ́ míì nínú ni. Bẹ́ẹ̀ ni bó ṣe wà látayébáyé nìyẹn. Ẹ fún un láàyè ẹjọ́ orí ibi ṣeré. ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ibẹ̀ ni Ajolodo wà yìí. bẹ́ẹ̀ ni bàbá wa olóúnjẹ lọ̀rẹ́ àwọ̀ àwọn gan wọ́n dúró t'Ajolodo wá gbá. bàbá Ọ̀tà gan ò fi Ajolodo lẹ̀ ẹ rí bó ṣe ń lọ. ẹ jẹ́ ká Ajolodo rí bí iṣọ́ èrò ti pọ̀ jù wọn ò fún un láàyè kó rí bí iṣọ́ ó yẹ kó ti yí tó bíi 20 látàárọ̀ torí bóyá máa ń ṣe nìyẹn àmọ́ ààyè ò sí wọn ò fún láàyè láti rí bí iṣọ́. tá a bá wò wá rí pé òjò ti rọ̀ gan-an tó ti pa Ajolodo dáadáa bó ti jẹ́ pé kò fara kún mi àmọ́ ẹ̀rí kó ti di lábalábá yìí gbogbo ilẹ̀ gan-an ó ti di ẹ̀pẹ̀tẹ̀. bàbá wa owó ṣòro tùjọ ẹ̀rí pé àwọn náà wọ́n dúró t'Ajolodo ó ti di lábalábá yìí ló ń kí àwọn ìyá àgbọ̀jẹ̀ yìí. Ajolodo kú ewu náà kì í pàwòdì sójà bá mi nà wọ́n sẹ́yìn ẹ fún láàyè náà ẹ ti pọ̀ jù. Ajolodo kú ewu iná kì í pàwòdì àwòdì ó kú ewu. jagunjagun lẹ́rí tó ti jáde yìí lẹ́yìn ìgbà tí Ajolodo tó di lábala tán tí wọ́n kọrin arúgbó ẹbọ dànà àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. ẹ̀rí pé gbogbo kálukú ń tú lọ́tún lọ́sì ẹgbàá nínú ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀ ń gbọ́ bẹ́gbà ṣe ń dún ní tí òjò ṣẹ̀ṣẹ̀ rọ̀. lẹ́yìn ìgbà tí jagunjagun tó ṣeré ẹkùn lẹ́kùn rí tí Ajolodo dà yìí.
Agẹmọ lẹ́rí tó ti ń bọ̀ yìí, Agẹmọ Ajolodo, ení èjì ẹ̀jẹ̀ ká jì máa kà á bọ̀. Agẹmọ àwọn lẹ́rí tí wọ́n ń ṣeré yìí, wọ́n wà níwájú onílù, wọ́n ń ka ijó lọ́wọ́. Lẹ́yìn èyí wọ́n á wá lọ gerege bí ìgbà tí mọ́tò bá ń rìn tàbí tọkọ̀ bá ń rìn lórí omi. Ẹ rí i pé ó tún ti bímọ, Agẹmọ eléyìí ti bímọ. Torí ẹ̀mú ìsọ lẹ́ẹ̀kan pé àti ìmọ̀ye tí Agẹmọ máa jẹ́. Tí gbogbo wọn ṣe ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá wa àti owó ṣòro ti jọ. Wọ́n dúró tí wọ́n máa gbá, bẹ́ẹ̀ ni olóúnjẹ lọ̀rẹ́ àwọ̀. Wọ́n dúró, wọn ò jẹ́ kí gbogbo ẹ̀ kó yẹ̀. Wọ́n tọ́ wọn lọ́tùn, tọ́ wọn sósì, kí gbogbo ẹ̀ kó lè dùn, kó lè rárinrin. Agẹmọ lẹ́rí tó ti gun orí ẹnu ọwá yìí tó ń dára, ẹ̀rí bó ṣe ń dára. Agẹmọ lẹ́rí tó ń dára lókè yìí. Ẹ̀sùn mẹ́rin ẹ̀rí ó bẹ́ọ̀lẹ̀, eré tún bẹ̀rẹ̀, eré bẹ̀rẹ̀. Owó ṣòro sì jọ, ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdúró, àṣèyí ṣàmọ́dún, ojú òòṣà, orí ẹ̀ ń bẹ̀ ojú oore. Àwọn tí wọ́n ṣe atọ́kùn eégún tó wá láti Èkó nìyẹn, gbogbo ẹ̀ ń dùn, ó ń lárinrin gbọ́ngbọ́n kan sí i. Bàbá wo bí àwọn ẹtìdọ́ yìí ṣe ń ṣeré, bẹ́ẹ̀ làwọn obìnrin ń kọ orin lóríṣiríṣi. Agẹmọ tí wọ́n bí ní ìsìn òun lè rí tóun náà ń ṣeré bọ̀ yìí. Agẹmọ lẹ́yìn wò yìí o, títí di ìgbà míì dáàtú máa pàdé akípẹ́ lọ́wọ́ yín lọ́kùnrin lóbìnrin ọmọdé lágbà láti lè ṣe Lutasima Record International. Dáàtú máa pàdé ẹkú fojú lọ́nà ti eré abọ́badó, bákan náà ni eré làgbà yìí àti gbogbo eré tó kù. Á ti máa pàdé nínú fọ́nrán míì.